jẹ́bọ ríru. Ríru ẹbọ ní gbé ènìyàn o. Àìrú ẹbọ kì í máa gbé ènìyàn o. Àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ kò yẹ kó bá ní lójijì o. Okùn àgbọ́tẹ́lẹ̀ yẹ kó parọ́ tó bá gbọ́n. Tó bá gbọ́n tó tẹ́tí ohun yẹ̀yí bá sọ ìyá mi lọ. Ó sàn jẹ́bọ ríru, ẹbọ ríru, ó sàn jẹ́bọ ríru. Ìgbọràn sàn jẹ́bọ, ó sàn jẹ́bọ, ó sàn jẹ́bọ, ó sàn jẹ́bọ ríru, ẹbọ ríru, ó sàn jẹ́bọ ríru. Ìgbọràn sàn jẹ́bọ, ó sàn jẹ́bọ, ó sàn jẹ́bọ ríru. Ríru ẹbọ ní gbé ènìyàn o. Àìrú ẹbọ kì í máa gbé ènìyàn o. Àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ kò yẹ kó bá ní lójijì o. Okùn àgbọ́tẹ́lẹ̀ yẹ kó parọ́ tó bá gbọ́n. Tó bá gbọ́n, tó bá gbọ́n o. Tẹ́tí gbọ́ ohùn. Tẹ́tí gbọ́ ohùn. Tẹ́tí o. Burúkú lílé báyìí. Ọmọ mi ní kú, ọmọ mi ní kú. Èmi náà lè kú. Ẹgbẹ́rún Ọlọ́run, èmi gan kì yóò kú ikú kan bí kò ṣe yíyẹ. Ọmọ mi ò ní kú, ọmọ mi ò ní kú. Àdàgbà, èmi náà àdàgbà máa jẹun mọ́, máa jẹun mọ́, máa jẹun mọ́. Bá mi kalẹ̀. Mi kalẹ̀. Àmì ni mo ń bọ̀ tó ń sọ. Kókókó làwọn pàdé. Èmi mà yé mi. Èmi yé mi o. Màámi, ṣé bí ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí fáfàní màtẹ́rin ni. Màámi ewu mi ò láìkì gbé ayé tá à ń lébùn bíbá yìí. Màámi ṣé mi ò dùn pé. Èyí ti tẹ́ mi lọ́rùn. Àmọ́ ọ̀rọ̀ iléèkó yìí náà ni. Èkó ń ṣe ibi tí ọkọ rẹ̀ lè lọ lọ́sàn-án kan orúkọ. Mi ò fẹ́ fojú sunkún ọmọ ni. Ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n fojú sunkún ọmọ mọ́. Màámi, ṣé ìgbé ayé tá à ń gbé ṣó tẹ́yìn lọ́rùn? Ẹ̀rọ páànù la kó síbà tó jẹun rọ̀. Ẹ̀rọ ilé ni màámi. Ọdún wo la fẹ́ ṣe lè dá? Gbogbo àwọn ẹgbẹ́ mi ti lọ sékòó. Ó ti kó èrè oko náà ti kó délé. Wọ́n méjì kí n lọ sékòó. Ṣé mọ Azeez ọmọ yẹn nírí? Ó ti kọ́lé fún yẹn. Ó ti lo mọ́tò. Màámi sọ ní pé orí ìtèmi sọ ní ìrìsì owó nǹkan bẹ́ẹ̀ yẹn ni. Màámi ẹjọ́ jẹ́ kí n lọ sékòó. Kí mi náà wo ilé burúkú tí ń wó nílẹ̀ ká má gbélé gidi kí n ra mọ́tò sí ju ní. Ọkọ mi ó jẹ́ má forí orí. Àyànmọ́ Táyé má yàtọ̀ sí ti Kẹ́hìndé. Ó láti ìlọ sí ètò oko nǹkan ọmọ tó tojú bọ̀. Èèyàn dúdú láti
èèyàn pupa ni wọ́n. Ìwọ kọ́ mi. Èmi ò fọwọ́ sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ lóyè o. Ṣáàṣà náà. Màámi, nǹkan kíkọ táṣe ìbá ń tojú bọ̀. Màámi tó lè mú Aziz àti ìfowópamọ́ bẹ́ẹ̀ mo fẹ́ di kí mi náà tojú bọ̀. Màámi, mo ní láti lọ sí kò kí n lọ kó èrè oko kí n kó wálé. Ìṣàṣẹ lọ sí kò ìṣá. Màámi, mo fẹ́ lè kó Ọlọ́run aṣọ ọ̀dọ̀. àmì Ọlọ́run aṣọ ọ̀dọ̀. àmì Láyọ̀ ló máa padà wá bá mi. àmì Pẹ̀lú ọkọ mi. Òkè òrèsé ọmọ òwúrà. Òwúrà kó má bàa rẹ̀ rí kẹ́rí. àmì Ẹ̀rí kẹ́rí abilala lẹ́nu. àmì Òkè òrèsé ọmọ òwúrà. Òwúrà kó má bàa ra igbákígbá. Igbákígbá ni kẹ̀kẹ́ sí. màámi Láyé ọkọ mi. Ò mà ní rí dààmú. àmì 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 Aláàánú kan tó ju ẹgbẹ̀rún aláàánú lọ. Ẹlẹ́dàá ni a kò ṣe. àmì màámi. Izeb, you know say you dey fuck up. Why you go dey carry this global come to our crib without our consent? Guy Chinad. Which kind of the other one? No mad, make I explain myself. Explanation ló fẹ́ fún. You dey mad? I like FRM. Wọ́n ṣe máa mú yàn wá sínú ilé yẹn anyhow. Àjọ ní right kan náà mi báyìí. Ized, Confirm. òun sọ fún èmi pé kí ló ń ṣẹlẹ̀. Fẹ́ máa fọwọ́ láti fún mi. You don dey mad. Ṣé mi fẹ́ máa fọwọ́ lálẹ́ fún ọ? Àṣẹ tó nílé mi náà ni. For this cabal. Jazz. Ọ̀gá mi dáhùn. AZ. Fìyẹn lẹ̀. Are you baby you crazy? O lè fọwọ́ lálẹ́. Bí ikú bá dàn. Na so na. Mo fọ́ o. Ẹjọ́ tó bá fẹ́ gbọ́ issue mi ló fẹ́ máa fọwọ́ ara ẹjọ́ tó lọ mo lè máa lọ. You can go. Confuse pé. O lè fún ọ̀tẹ̀. Jọ́jà ò lè jó ya mo. AZ dey crazy. You no dey go anywhere. Na thunder go strike your generation. You dey mad. Kò lè ní ẹni dey mad. A to Z lọmọ o ti kọ́. Ló ń sọ̀rọ̀. Who A to Z? Oh! Confirm. You. I dey tell you, two of una. You know him for street. Chat. Guy. Ebi fall. Confirm. Wait now. This guy dey fumble now. Check the crazy. Hello. For this cabal. Hello. Baba. Hello, why the wrong thing now? Why the wrong? Baba, I don't suffer o. Baba, na this guy fuck up. Imagine this instead dey carry this yoba come to our crib without our consent. Which kind level be that? Kí ló lè ṣẹlẹ̀? Mo ní kí n lọ sábà ni o. Bá rí childhood friend, àjọṣe kékeré ni. As want to say pé okay, ojú ṣàánú. State mo bá wà okay bàbá. O lè wá okay. Mo dẹ̀ ní okay kí n mú wọ line. Pé as e dey go now, na guy to guy things. Òun náà tún lè jẹun iṣẹ́ fún wa. So na your family house be this place. Where you carry am come? tí ẹ dúró náà farabalẹ̀ kí ni nǹkan tó ń sọ gangan náà ṣe fẹ́ máa ṣọká fáwọn àǹbí yìí ni ìwọ náà wọ́n mú ẹbọ kan tẹ́lẹ̀ kan bọ̀ tó bá fẹ́ lọ pa ẹ́ ńkọ́. Imagine. àkọ́kù straight. No vex baba say make I speak my mind ni no vex. OZ. Bàbá o. Before A, which alphabet you go see? Nothing dey bàbá. After Z, which alphabet comes? Sí ọkàn bàbá. So why? Nothing before A, nothing after Z. Why you behave as if you're something? You're nothing now. Baba, God bless your generation. Tell am now, you no belong to anything. Yes, Zeddy. Baba, tell am say you no belong to. Achas, waiting now. Who dey do it? Charles, don't tell it now. Ṣé kí máa ní kó máa ní Charles? Baba, you say no now, Charles. Baba. Mo ń bọ̀. Mo yẹn. Mo slay. Baba, no be so. Mo fọ́. Ṣé tí máa ń ṣọ́ máa rún ni? I make care. My Charles, waiting. You get 3 kidney? Baba, na only 2 kidney I get. You fit dash me one. Baba, don't dash me. I will pay kidney. One remain now. Charles! Baba. Ṣé irú tó ti lè come and feel like Ṣàngó? Ó lè yẹn mọ́ lẹ́nu ni. Baba, Shango na my mentor. Charles! Baba, no be Charles, so. you fẹ́ wọlé. Baba, no here to enter again. I beg, no enter me, Baba. Charles! You did there. baba you no dey para too much. Baba, number one. baba no vex. No vex baba. Baba. Hey dan nothing na me for yes I feel. Baba. This is it. Bàbá o. Ẹ kò mọ̀ pé o lè ṣe bẹ́ẹ̀. Asọ̀rọ̀ kìlẹ̀lẹ̀ now. For here we have protocols, we have prerequisites. You can't just bring anybody like that. No, it's not done. Okay. So,
Asuro Kilele. You're welcome here. O mọ̀ pé ẹ máa ń kọrin. But kì í ṣe gbogbo orin tí ẹ bá ti gbọ́ ló máa kọ. Ẹyẹ tó bá kọ gbogbo orin tó bá ti gbọ́, ó máa kú. You know Ramsey Noah. You dey look like Ramsey Noah now. If you miss-yan, if you mistalk, I go make you look like Osmond Gbadebo. I go recreate you, I promise. One of this. Èmi ò loud, èmi ò pariwo, but mo lè pààyàn, but mi ò sọ. But you, Charles. Charles! Ó dẹ̀ wọ́n bó ṣe wọnú lé. Ó mọ̀ náà, ó mọ̀ pé ní támàkì mo ti rí ẹ tí mo mú ẹ wá síbí. Bàbá àwọn ọ̀gbẹ̀rì wà ń bí. Ó mọ̀ pé mo fọ̀ ẹ́ ló ṣe di nǹkan tó di. Bàbá no be so. So òun ṣe bí landlord ń ṣe àbí? Charles, you want me to talk àbí? Eh? Baba, you don't diverse, you still diverse. Jude. Respect, Baba. New assignment ni. Lady T ma jai se bó ṣe máa rìn lórí. Don't do, Baba. Fast. Don't do. And it has to be snappy. Don't do, Baba. Charles. One on one. Àdúgbò kan ló jẹ́ ní ẹ̀kan yìí lọ. Àbá ti ẹ̀jẹ̀ láti. So they would just kill you, carry you could just die. Title. Boss of the bosses. Baba. Respect, Baba. Baba jayé jù. Baba. Ẹni bí kọjá bí ẹni tó mọ̀ wáyé á. Bàbá tí bèbí para tán lálẹ́ rẹ̀. Ẹ̀wọ̀n kan tó kó sí bàbá. Ṣé ran? Ó pọ̀ síbẹ̀. Hello. Ṣé jẹ́ nìyẹn? Ẹ ṣáà ká ọ̀nà rà ṣe bí ẹni pé kò exist. But seriously, Ọlọ́run bless me pẹ̀lú ọmọ ẹ̀. Open everything. Fashisha, just pour me a drink. Okay. Sit okay. Kí ló ń ṣẹlẹ̀? How that go? Ọmọ yẹn Ọlọ́run ni, I swear down. Kò tí ẹ ṣe bí bẹ́yà òun rí mi rárá. Oh boy, o tó ṣe dáadáa. Ó jẹ́ kó mọ orí èèyàn tó jẹ́. Ó jọ́ mi lójú gan mẹ́. Fowó bá ṣeré jẹ́ kó mọ̀. Ẹ̀wọ́n dàgbò ṣe ń wá bí ni, you no understand. Ṣe ṣerú ẹ̀ ni. Kò rẹ̀ tí rẹ̀ tó máa sọ̀rọ̀ mi fún. What's up now? Where is this guy? Where is this? What? You know, put mo lọ swim mi mo lọ fò sómi lórí yẹn o. Tó bí ìfẹ́ kò sómi nílé yìí. Okay, mo máa lọ wọ jáde láti mú mi. You know me now, troubleshooter ni mi. You know, few minutes. All right. Yẹ kí n wá ilẹ̀ òbí ó máa pass. Ọmọ tí mo trust. Tó ti jẹ training bẹ́ẹ̀ tó ń jẹran. Hello. Get it, Shane. 100% OT. What are you saying? Bó ṣe wà yẹn tẹ́mi gan máa lọ bá tí bá make attempt tí ń ṣe ló máa dọ́tí sí mi lábẹ́rẹ́ pé kò rí ìyá mi rí. Ó ti yẹ complete. Kó tó mọ̀ pé grandfather ló jókòó nígbà tá a bá délé. Ó dà irú ọmọ yìí, a wá jẹ odidi training tó jẹ yẹn, a wá fail. Tó mọ̀ pé tó bá délé aláyé á bóun wí. See this day. So ẹ̀yin náà rí àwẹ̀. Mo rélé yìí ò gbọ́dọ̀ lọ. Ṣé o ti understand? Let me go for that. You no go fit go. O ní ìdẹ̀ ebi tí mo lọ ta ọkọ náà ni màá gbá rivers, you no understand? O ti yẹ. Wàá fún mi feedback. Oh boy, don't do yourself o. Step out in more. Ọ̀ṣẹ́ pọ̀. Ìwọ náà mo máa react to kẹ́. Àwọn èèyàn máa ṣe mú àwọ̀ ẹ̀fọ́ rí ìmọ̀ ní.
Where padà ránjú mọ́? Kò ní choice. Ẹrù ló wà lọ́dọ̀ mọ́ mi. Kò sí bàbá ń tọ̀ jù. Níṣẹ́ wa mo lè rán ọmọ mi lọ bá president. Ibi tó dá mi lójú dé. Ẹ̀sìn jẹ́ kó mọ̀. Kò sí time. Àwọn kí ló ń sọ ẹ̀? Oyin kan tó mọ kán kó síta ni. Àwọn tó yẹ kí a bá fi nọṣẹ́ bàbá gan-an, àwọn wọ lines. Ṣé wọ́n fi máa wá ní bàbá ni? Má lọ wo bẹ́ẹ̀ o. Má lọ bẹ́ẹ̀ o. Ibi tí bàbá yín kú sí nìyẹn o. Ibi tẹ́mi bàbá máa bọ́ sí nìyẹn o. Mo rán yí nǹkan mi jẹ níbi ẹran tó yí. Àlàyé bàbá yẹn gba owó tó pọ̀ o. Owó tí mò ń sọ kò ń ṣe owó kékeré o. 180 million. Ṣé Ọlọ́run ọba. 180 million. Ó dáa inú 180 yẹn. Táwa guys bá ṣe kí ni dábàá gba bí 80 nù ẹ̀ dábàá gba bí 80 million nù ẹ̀. Charles. Bàbá. Má sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ tí wọ́n bá jó orúkọ Charles Olúmọ àgbákò tí ó bá kọ̀yàn ní rúdì báyìí òun tó ń ká àgbákò nìyẹn. What are you talking about? 100 million la máa gbà ní owó yẹn. Ọmọ mi bó ṣe ṣí jáde yẹn bí eégún kan bàdàn ní eégún àti pàkọ́ ọjọ́ tó bá ti jáde kò ń jáde always ẹ̀kan ló máa ń jáde láàrin ọdún méjì àti pàkọ́ lọ́wọ́ mi lálẹ́ bó ṣe fojú kó gbogbo pọ́ìntà méjèèjì yẹn á pọ̀ 100 million. Kó máa yí pẹ̀lú 80 million tó kù. Kó pọ̀ jù sílẹ̀sì kó pọ̀ jù. Kó pọ̀ jù. Àyẹ̀ ká pọ́n ṣàpè lálẹ́ rẹ̀. Àwọn náà mú yí ó kéré. Kí ló ṣe? Ó yà bàmà. Wọ́n dá bàbá yẹn fún wọn dá agbẹ̀nẹ́ sí wọlé. Tálẹ̀. Yes. Tálẹ̀. Kí ni problem ẹ? Problem as now. Kí ló ṣe é tó ń dọ̀ọ̀la rẹ̀ látọjọ́ rẹ̀? Wá kàn wà nílé wa máa sùn, wa máa jẹun, ò ní free pẹ̀lú wa. Kí ló ń ṣe é? Torí nǹkan tó ṣẹlẹ̀ the last time yà rí ta para fún ẹ kò ń ṣèwọ gangan là ń bá fà. He said na my guy na my sure guy but ó fọ́nbù gan. Báwo lè ṣe máa mú ẹ wọnú ilé tí ò ní sọ nǹkan kan fún wa? Ṣá máa tó gbé wá sí ibà gan kò sọ nǹkan fún wa kàn lọ ń gbé ẹ wọlé. Má lọ torí ìyẹn kó máa ṣe yamayama kó máa dọ̀ọ̀la ara ẹ kò make sense o kò lè help ẹ. The last time that lọ sí club náà ó tẹ̀lé wa wọn náà wo bó ṣe dress bí àwọn tó ń fọ mọ́tò ṣé o fẹ́ lówó láyé ẹ̀? Mo fẹ́ lówó. O fẹ́ kọ́lé sí Lẹ́kì o fẹ́ kọ́lé sí Àjà o fẹ́ ra mọ́tò. Mo fẹ́ ṣe. Kí ló wá ń ṣe ẹ́ tó ń dọ̀la rẹ̀? Kí ló ń ṣe ní ẹ̀mẹ́ you be fine boy Tálẹ̀ jára ẹ̀ o. Jude, mo really appreciate pé o ń bá mi ní discussion yìí but ṣé o realize pé ibi tó bá fẹ́ lẹ́mọ̀ṣọ́ mi ṣọ́ ló máa ṣọ́. Gbàgbé lẹ́mọ̀ṣọ́ inú gbó ló ń gbé. Ṣé o fẹ́ lówó ṣé o fẹ́ tó ṣìkú láyé ẹ̀ ni? Ọlọ́run ní jẹ́ o Ọlọ́run ní jẹ́. O bó ṣe ń gbọ̀n jára ẹ̀ Tálẹ̀ owó tí mo ní mò ń ya ẹ̀ o. Ṣorí má bínú fún question tí fẹ́ béèrè lọ́wọ́ yìí o. Okay. But irú iṣẹ́ ògóńgó lè ń ṣe. O fẹ́ mọ iṣẹ́ tá à ń ṣe. Bẹ́ẹ̀ni. 19 ká iṣẹ́ tá à ń ṣe yìí. Sórí àwọn tí wọ́n ń pè ọ̀rọ̀ yìí tó wà ń gbòòrò àwọn náà máa ń pè 19 wọ́n máa ń pè guy anybody can say anything wá iṣẹ́ ọpọlọ là ń ṣe. Ẹni tó bá gọ́ra ìpẹ́rẹ́ a máa gbàgbé ni. Ṣé o mi pé 419? Kí ló ń ṣe ẹ́ 41 kí ni tíṣà máa gbọ́ lẹ́nu ó máa pa ẹ́ ni. Tálẹ̀ má gọ́ra ẹ̀ ilé tó wá ilé owó ni o tó bá ṣe iná máa wà lówó wà kọ́lé wà tẹ̀rọ àmọ́tò wà gbé Range Rover dé lóyún gbogbo wọn máa rí ọmọ ká ọ sókè owó la fi ń bùgà ò gbàgbé fine boy o ẹni tó bá fine rárá tó bá lówó máa fine
tó bá fẹ́ tó ṣìkú láyé ẹ̀ then ṣáàjára ẹ̀ ó ti yẹ ọmọ mi náà ni ẹ̀ gbà síbẹ̀ mo like ẹ̀ gan ti yẹ má gọ̀ra ẹ̀ believe in yourself you make it okay alright ló máa ṣe nǹkan tó ń ṣe lọ. EZ kí ló ń bá mi sọ it's not possible kí n bá yín ṣiṣẹ́ 419 láéláé ilé lóhùn kì í ṣú o iṣẹ́ pọ̀ tá ti máa ṣe not 419. láìpẹ́ kò ń ṣiṣẹ́ 419 o ní láti smart up. EZ ó máa pàjá lẹ́kọ̀ọ́ work as smart people níbi 419. 419 lẹ́yìn ṣe ó máa pàjá lẹ́kọ̀ọ́ fún mi. I don't feel life for you. kí ni mo gbọ́dọ̀ sọ sí wọn. Waiting. You be like say you say something you wan put your mouth for my mouth waiting. Wetin you talk nana. People àwọn ṣe 419. ìgbà wo ló sọ 419 sí. As in no understand ṣé olórí burúkú ni ẹ ni. ṣé ìwọ́n dẹ̀ ń sọ dẹ̀ ń pariwo wọn ojú ṣé 419 kọ́lẹ̀ ń ṣe ni ṣé iṣẹ́ wọn yíyẹ ìyọ́ lọ́run lógo ni. ṣé o rí burúkú ara ṣe rí wèrè tó gbé wa àwa ṣe 419. You know say I dey always want you do this guy. Mo máa wọ́n o máa kìlọ̀ fún ọ bá kúrò nínú ilé èmi o máa kúrò. farabalẹ̀ ṣùgbọ́n. wọ́n á máa sọ pé kí n farabalẹ̀ bí yéé tí wọ́n rẹ̀. má bàbá mi sọ má bàbá mi sọ. you go comot for this house today. Boss, see this them were people them so. This one carry this one come. This one baba come dey talk say we be 419. Say we be armed robber. Say we dey kill people. This one I talk so. Baba you no fit talk so. Papa mi just sọ bẹ́ẹ̀. Who talk am? Na this one Who talk am? This one. Okay. No worry. Yeah. Hey, Baba, I don't tell you this guy don't belong to this place. For how to my place and now the roll. Papa. Cheers. Hey. Mọ́látò. Ó pè wá ní 419. Bàbá mi jẹ́ pé yín 419. Tí babe ló misinterpret ọ̀rọ̀ tí mò ń sọ, bàbá mi jẹ́ pé yín 419. Ṣé o mọ nǹkan tó ń pè ní 419? Rárá sá. Ó lè. Ẹni tó máa ń mú nǹkan tí ò ń ṣe tẹ mọ́ nǹkan ara ẹ̀. Bàbá mi tó bẹ̀ láti pè yín 419. Ẹ mọ̀ pé tí babe ò fi gbà kan gbá tèmi ni. This guy don't do this thing, I swear to God. Kí ló ń ṣe nulẹ̀? Mo máa love boy kan wà nìkẹ́. Baba náà love boy yìí, ó fẹ́ yẹn ló bá yín ló gbà ní. I dey tell you baba me I dey tell you this one. Because àwọn tí wọ́n ṣe tó nǹkan tó ṣe, a máa ti kọrin fún wọn. Òun ọpẹ́, ọmọ lórí yẹn. Ilé ló lọ tààrà. Ilé ló lọ tààrà ọ̀rẹ́ rẹ̀ lé o. Ilé ló lọ tààrà. For your information, I can share for one. But we're smart, we're brilliant, we're clever, and ọpọlọ wa là ń lò láti fi get nǹkan tá a ní. Anything ta lack, everything ta lack. Tó bá pé mutual agreement tó bá kádàrá ẹ̀ ṣe ni pé o fẹ́ jìyà kó tó bá wá láyé, then it's cool. But don't poke your nose into what you don't know. Well, gentlemen, for the rest of your life, stay on your lane. Never do you cross my path again. If you do, Yes, sir. if you do cross my path again, Me I dey tell you my own. No near me o. I go rub your face for poto. I dey tell you. Abeg back well. Leave matter for matter. You just dey yan. Your tata for too much. Baba no fair. No dey come. Come on, talk to him. Who can do this guy? What do you think?
Ọ̀rọ̀ máa pa ẹ́. Kí ni mo rà ní ìgbà ẹ̀? Àǹtí, ṣé ojú ikọ̀ ni etí kọ́ṣẹ́ páìpọ̀ ìjẹ́ náà? Ẹ̀yin ò ríran ni. Ọ̀gá dé. Kind of driver like this. But madam, how they say drive by? Operation Pagugba saw me there now. I'm sorry. How they say drive by? But I said I'm sorry. What the pity kilo by this time now? Kill stop for me. Yo, me. Emma Binu, I can take care of it, please. Abuwala kopa wolele by one law, eh? I'm sorry, please. Just come inside the car. Just don't worry, I will sort myself. Emma, Uncle, I'm sorry. Mo sha sala, e sha ri pe mo park sí bíbá. Mo sha dúró fún yín. Emma Binu, please. Okay, please. Ọgbẹ́ni Sele, ẹ ṣe jàre ẹ̀gbọ́n. Ìrajà. Jane, thank you so much. I really appreciate everything you did today, especially the ways like you've amazed me. Thank you so much. No, you don't need it. I should really want to appreciate you. Babe say baby me. She understand. Mo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ló máa ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn tí ó ṣe tó wà fún nǹkan tí mo ṣe fún ẹ tó máa ti fire, but you're not like that, so I appreciate you for that. And please, can I pay you a visit? Oh no, that won't be possible. Down people in. Okay, don't worry. I will find somewhere else. Let's see. Take me to Mama Rira. What about that? Yeah, that's cool. I will give you a call. Sure, definitely. You made my day. Thanks so much. Just take care of yourself, then. Yeah, sure. Bye. Thank you. Ọmọ wa rògùn báyìí o. Ní hospital wo ló wá gbé màmá lọ báyìí? Ha! 300k. Níbo ni màá ti rí yẹn? Ha! Rògùn. Ṣé ẹ̀yin ò sọ fún ọ̀pọ̀ ọmọ wọn sí tòsí ni? Ẹ má bínú. Ó yẹ kó understand. Ẹ jẹ́ kí pè yín padà. Mo mọ̀. Ẹ mọ̀ pé kí ni ìbá mi lójijì. Mo ní láti run about láti lọ gather owó yìí. Màá pè yín padà. Ẹ ṣé mà. Ló ṣẹlẹ̀. Màmá ni. Ló jí màmá. Mama ìyá wọn ló ní 300k láti ṣe operation. Operation báwo? Ṣé ti yálé tó yẹn? Ọ̀rẹ́, ó lè ju bó ṣe sọ lọ. With the way tí woman fi bá mi sọ̀rọ̀ lórí phone. Condition mama wa critical, very very critical. Ṣé báyìí? And I no gara o. Go to allow me to the non-club. I don't even know why he's in. More respect another deal, right? He's it. But then again, bound guys, he's someone saying, "Come on, my man." He's it. Oh, bàbá ti jìyà jù lébi lórí. Ìyá tí bàbá jẹ́ bàbá gbọ́dọ̀ kú báyìí. Ikú bàbá ò dá lásìkò ìjọ torí Ọlọ́run kó tó bá lè fi assist mi jọ. Má really appreciate help ẹ. Jọ. Àbí ṣe báyìí. Ṣé o lè balaye sọ̀rọ̀ ni? Oh boy, má sọ bẹ́ẹ̀ ò bọ̀rọ̀ jẹ́ nìyẹn. Fẹ́ kúrò nílé ṣá. Òun náà mọ nǹkan tó wà nílẹ̀. Is it? Pọ̀pọ̀ wo ló mú mi wá síkò? Mi ò mẹ́ni bọ̀dì lẹ́kọ̀ọ́ wo ló mú mi wá síkò? Jọ tó rọ lọ, try láti help me. Jọ, màmá ò gbọ́dọ̀ kú.
But mo go on see. Keep it going. Baby, Janet me. Ó ṣe pé Janet. Oh, they feel Janet my forthcoming, but look over. She would help you now. So we like her. Give it a try. Let me give it a try. I hope could help me. Just try it. She would. I'm betting ring. Yeah. Hello, Janet. Join me at any last area. Jane, how can I thank you enough? You helped me out in my difficult times. Why do you want to help me out? Oh, more way to shift for me. Will do what to save lives and mommy guy. Thank you so much for always being there for me. No, it's okay. We need to do me now. We need it because I've told you I will do anything. I mean anything just because of you. But I just want to ask you a question. I hope you wouldn't mind. Go ahead. Out of curiosity, how will you start get huge amount of money by within a short period of time? Go pay 1 hour. Leave that one for now. You just have to go now and take care of Mom. Okay, no problem. My sorry, lost in by malo change so my baby park. If that should be the case, checking be a lolly and a whole change. Some other they be a park. As in, yeah, God sent to me. Thank you so much. I really appreciate you. It's okay. Riru eboni gbeniyan.
àìrú ẹbọ kì í máa gbé ènìyàn. Jerry box me. Yo, the Jerry, I cannot find my Jerry box right now. People know what? Jerry bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ẹ mọ̀ pé èmi kọjá èmi àyè gbogbo bí tí ẹ bá sì fẹ́ lẹ́mọ̀ tó tèmi sọ́ọ̀dì òun lèmi sọ lẹ́yìn vicinity compound the yard back àti yard àwọn méjèèjì ni àti àtọ̀ sí ẹ̀yìn living room èmi èdè yàrá àwọn tí ń bẹ̀wọ̀ yàrá gẹ̀rẹ́gẹ̀rẹ́ rẹ̀ èmi ọmọ gẹ́gẹ́ ń gbàrọ̀ yàrá. Ṣé ìwọ ọ̀rọ̀ tó wọlé rẹ̀ sọ́ọ́ ẹ mọ̀ pé ẹ sọ ni fún mi tẹ́lẹ̀ àmọ́ bẹ́ẹ̀ ti sọ yìí nìsín ọ̀rọ̀ mi ti lé kan dé. ó lè bẹ́ẹ̀ mọ education nǹkan tó ṣẹlẹ̀ ó ló jẹ́ ilé jẹ́ ká ẹ máa ṣe bẹ́ẹ̀ kan nínú tó ń wojú ara wọn. wọ́n ní sáà ló gbé twenty box mi sáà ló gbé twenty àtẹ̀yí ẹ̀yí madam ẹ ti ṣẹ̀wọ̀n ẹ̀ tí mọ̀ ẹ ti ṣẹ̀wọ̀n ẹ̀ mọ̀ kó tó wà ní twenty box mi kó yẹ kí gbé sílẹ̀ mo kàn gbé sílẹ̀ nílé bank ló yẹ kó wà kó pé wálé for a few weeks ni because mo náwọn occasions kan tí mo need àwọn jewelry mi láti lọ but fortunately mo gbé wálé ó dẹ̀ rà ó kò rà so ẹ ti plan láti jí jewelry box mi right. madam talk to me. ẹ dẹ́kun ẹ̀mí sórí ikú sọ̀rọ̀ sẹ́rí bẹ́ẹ̀ sí dún mọ̀wúrú látàrọ̀ dèrò ẹ̀mí tí. kí ló jẹ́ pọ̀ ẹ bá gbọ́ qualification àti qualify tó fi qualify yín kọjá n tí ń gbìyànjú àti sọ ní ìsinmi pé láì ṣe barista ẹ̀yin ń dùn màwúrú bẹ́ẹ̀ bá panijẹ pé ẹ̀ ń pariwo ẹ̀ ń pààrà lérí bíi ẹ̀ ń ṣáòtì n tí ń sọ ní nì. so èmi ni mò ń bá tí mò ń bọ́. okay talk just tell me èyí ìráyè yìí ẹ gbogbo tẹ bá wá ṣẹ èèyàn máa ṣe tábì fún yín á dàbí pórí yín pé àṣegbèrè orí yín kò tí ì mú jáde yìí ọpọlọ yín ó fèsì inú ni ọ̀tẹ́ bá ti ń ṣiṣẹ́ lọ you just go crazy wọ́n ẹ máa sọ̀rọ̀ fún mi. ẹ dákun bàbá mórí ọ̀sẹ̀ wọ̀ sẹ́rí lánàá ní ìgbà tèmi àti bàbá sọ́gbà tá a sọ̀rọ̀ kó ṣe ẹ̀bà kó ṣe ní àǹtí jẹ́ ìdíkọ̀ wakọ̀ wọlé. kí ló máa ṣẹlẹ̀. ibẹ̀ náà mo lọ sẹ́rí mo ṣe wá kọ́ńgì mo ti wá bí bàbá asọ́gbà pé tí wọ́n lé wọn bọ̀ ni ẹ̀ka náà ó ṣẹlẹ̀ jì wọ́n bọ̀. kí ló ṣẹlẹ̀ sọ̀kọ̀ tó ṣẹlẹ̀. wọ́n wá já wọnúlé àṣewọ́sẹ̀ náà ìgbà tó já wọnúlé wọ́n pẹ́ díẹ̀ bí wọ́n dánú ilé rúbì kan yìí mọ́ ìgbà tó wọ́n padà bọ̀ ló wá fa ọ̀rá funfun ìgbà tó wá fọ̀rá funfun kankan wá bẹ́ẹ̀ náà rà wọ́n mo wá sọ fún bàbá sọ́gbà pé dájúdájú jewelry box tẹ́lẹ̀ wọn ní ọ̀jẹ̀ àmọ́ bí wọ́n ṣe wá ń takò mí ní ìsibí pé wọn mọ kankan nípa rẹ̀ ni. nǹkan tó ẹ̀ sọ fún mi right now ni pé Eniola ló gbé jewelry box. mi ò sọ bẹ́ẹ̀ mọ̀ dáhùn. tóun sọ tẹ́mi ò mọ̀ sí. nǹkan tẹ́ ẹ̀ sọ fún mi sí ni pé Eniola ló gbé jewelry box. ibẹ̀ kò wọ́n lù mí. ẹ wo congratulations mo kí yẹ kó o lè because ìtọ́kùn ní ayé yín ọgbà ẹ̀wọ̀n ni. fífi ẹ̀ máa dá sí mi because tó dẹ̀ pé ẹ̀ mọ̀ kọ́ tí mò ń sọ ọ̀rọ̀ tèmi ò tí ì yege má wọ̀ rí lọ́ọ̀yà mi lẹ máa bá tọ̀ mò ń kọ̀. ẹ wo madam ẹ tó mélòó ló kún lọ́jọ́ orí mi náà tẹ́lẹ̀ ẹ mélòó ló kún tí wọ́n tún máa dá ẹ̀wọ̀n 50 years. ẹ̀yin ni ẹ̀yà lẹ̀ wọ́n. àmọ́ wọn náà ń bẹ òun fò gẹ̀lẹ́ báyìí ẹ ní ìsìn tọ́mọ ọlọ́mọ bá dé ní ó lóun ò gbé kíní pósí bọ̀ sí inú láìlọ̀ tó ń gbé jáde kí ló wá sọ. ẹ̀wọ̀n ti ń rùn lára yẹn mú. mo gbọ́n ní fífi tọ̀dọ̀ tèmi kó lọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. lọ́jọ́ yẹ ìkéré. ẹ wo ìyá mi ń dogbó lọ wọ́n fẹ́ jẹ wọn mọ̀. mo ní ìdánwò ló yẹ kí n gbé ma I'm sorry because you needed money so the next thing tó lè ṣe ni pé tó lọ gbé jewelry box mi because you needed money. I'm sorry ma. ṣé mo kọ́ tó wà nínú jewelry box mi ṣá ọmọ investment tí mo ní nínú jewelry box yẹn I had white gold I had gems diamonds gold kò sí nǹkan tí o sì ní jewelry box mi the next thing torí pé o ní ìdánwò o lè gbé o lọ ta ṣé bí mo ṣe tọ́ ẹ nìyẹn ṣé ọ̀bẹ́jì tí mo fún ẹ nìyẹn. Please forgive me ma I'm sorry. What a forgery ló ní láti mọ̀ pé jewelry box mi kò lọ máa ta. Eniola sorry ma be sorry for yourself. Bẹ̀rẹ̀. Okay
phone Zeda. Mommy, no. Give me your phone! Mommy, please. Give me your phone. Mommy, please, ma. Enola. Yes, Mom. You are going back to the United States of America tonight. Mommy, please. Please forgive me, please. ní believe pé láti last week tí mo ti látọ̀dọ̀ màmá mi ò tí fi ojú méjì bá mi tí fi rí Janet ìdè mọ́lé ẹ̀. ṣùgbọ́n ní fóònù pé fóònù nọ́mbà náà. gbogbo lines ẹ̀ ni mo ti try they are all not connecting. ìwà tó mọ́ ń fẹ́ra yín o ò mọ́lé ẹ̀ boy na wá for you. Az mo ti máa ń correct it time and again èmi àti Janet ò fẹ́ra kò sí kankan láàrin wa we are just friends. Friends indeed. We are friends, mo serious ọ̀rẹ́ ni wá. Boy, anyways, fún mi náà fún phone ẹ̀ kí n search Facebook wíwá. That's the problem. That's the problem. Because mi mọ phone name the only name tí mo mọ̀ pẹ̀lú ẹ̀ náà ni Janet. Janet nìkan ni mo mọ̀ sí. Wà á tẹ̀yàn ẹjọ́ rìn. O mọ ilé ẹ̀, o mọ phone name ẹ̀. How for you? O ti gọ́ ẹ̀ o. Kí ló lè bá mi ṣe báyìí sí i? Jọ̀ọ́ tó lọ bá mi intervene. Ibi Janet ṣáà ló pè. Janet bẹ́ẹ̀ ni. Gba àwọn Janet tó wà nílẹ̀. Kò ń ṣe léyìí. Bí ẹ ń wo fóònù mi náà, bí ẹ ń wo Instagram bí a máa. Ọlọ́run máa jẹ́ kárí lórí bẹ́ẹ̀. Síbẹ̀ oníkọ́ leléyìí oníkọ́. Guys, we no fit see this thing o. Lè rí o, máa ń tàn. Ized, kí ni màá ṣaláàánú mi ní gẹ̀yìn? Kí ni màá ṣe ọ̀ Ized? Nigga, you are a fool. You are a big fool. Ẹsẹ̀ ẹ̀dọ̀ dẹni bọ̀bọ̀ ìmẹ̀. So omi gbé òun bá obìnrin rìn for good 3 weeks. O mọ wẹ́rẹ̀ ọba tẹ̀. O mọ ibi tó lè wá sí. O tún mọ sọ́ni ìmẹ̀. This guy doesn't belong here. This guy is too dull. He's too dull for real. O kàn fine for nothing. Sure. Wọ́n ní sùúrù. News wo ló bá lè fi rí ọmọ ẹ̀ báyìí sìn? Kí láyò ṣe sọ̀rọ̀ ẹ̀ báyìí sìn? O mọ solution sọ̀rọ̀ bọ̀bọ̀ rẹ̀. Jẹ́ kó lọ wáṣẹ́. O mọ̀ pé any morning tó bá jábọ́ lẹ́nu bíbá ẹ̀rù gbẹ̀ làwọn máa ń kú. Confirm. But ilé kò belong sí yìí báyìí. Ilé àwọn tó máa ń dé táì tó máa ń wọṣú tó máa ń yẹ ẹsẹ̀ gbẹ kan tó máa ń wáṣẹ́ ẹ̀ ni. Jẹ́ kó lọ wáṣẹ́ tàbí kó lọ ṣiṣẹ́ ń fátírì pure water. Or ilé ìtàn ti ń ṣe láìlọ́n tó wà lẹ́kọ̀ọ́ rò lábúlé gbà. Ilé ò belong sí yìí báyìí kò fẹ́ lówó. Jẹ́ kó lọ wáṣẹ́ mi jẹ́ kó lọ máa dé táì. Abeg Ezed, talk to me now, abeg. Kí ló lè ṣe sí? Òótọ́ ló sọ náà, ò parọ́ náà. So ìwọ náà ti ń kó knife pẹ̀lú àbí ìwọ náà support àbí? No be so, you be my person, I no go lie for you. If you fuck up, you fuck up. O ti sọ fún ẹ, o gọ́ ẹ in the first place. Wọ́n náà ṣe máa mi mọ̀ nǹkan tó fẹ́ ṣe báyìí o. Ìfẹ́ bí lọ́wọ́ ìméjì. Èmi Jude tí máa mú ọmọ lọ́jọ́ kan tí máa fọ́ṣẹ́ kí n gbà. Ọlọ́run ṣíbí wo lọ́n ṣíbí olóṣìbí bá. Ọgbẹ́ mú bọ̀bọ̀ ìpara tí mo ti mú o. This guy dey best me na bẹ́ẹ̀. Ó dèrè tí bá mi wé ìgbẹ́ bí a ṣe mistake mi. Bàbá yín rọ ẹni kú oríire náà wà bá yín kalẹ̀ lápá ọlọ́run ọba iṣẹ́ yìí ẹ̀ ní dájú lọ́yọ̀ ẹ fi lọ́mọ lọ́wọ́ ẹ̀gbọ́n fi láwọn ọmọ yín náà lọ́wọ́. Má ṣe wé tó bẹ́ẹ̀ fún mi pé lẹ́ṣẹ́ fún mi yẹn náà. Àwọn lè ṣe máa sọ pé kí n fowó iṣẹ́ kí n fi lọ́mọ lọ́wọ́ iṣẹ́ tẹ́gbọ́n mo ṣe tentatively tí máa fi iṣẹ́ kí n ti. Bẹ́ẹ̀ ń gbéṣẹ́ yìí cooperative mẹ́tẹ̀ẹ̀sẹ̀ ní títì ọ̀rọ̀ ṣe náà.
jẹun tó ní farabalẹ̀ wọ́n jẹun tó lè pẹ̀pẹ̀ mọ́ra torí wípé ọ̀gá tẹ̀ ń wò yìí iná lè bí wọn dídídídídídí wọn kó gbàdúrà ń kọ́ bá. kí ló dé kí ló ṣẹlẹ̀ fún. iná tó wà lè bí wọn kí wọ́n máa bá kí wọ́n máa ń fi ẹ̀rọ lọ́gì lérí síànì nígbà tó ti jọ látẹnu rẹ̀ irú wọ́jà. bẹ́ẹ̀ ló dé. jẹun olúmọ̀gò olúmọ̀gò àjẹmọ́gò ọkùnrin tẹ́lẹ̀ ẹ̀ pàrọ̀ yìí ó burú bí nǹkan mi yẹ́wọ́n mọ ṣàngó ṣàngó olùkóso ọmọ àyà ní àkàtà yẹ̀rìyẹ̀rì iná lójú iná lẹ́nu. sálẹ̀. ọmọ ta ẹ káàbọ̀. máa ka tó ti bẹ̀rẹ̀ ẹjọ́ láàárọ̀ that's only the tó wọ́n ṣe lè talk parrot chuchuchuchu the parrot who peck out. ṣe ti rẹ́ẹ̀dì. No, we're not taking that one out. We're taking this one. Don't call me Kokoro and put that on the shelf. Mara bẹ́ẹ̀ jẹ́ tamara bẹ́ẹ̀ jẹ́ pé ìpè ní ní ọ̀rá orí ẹ̀ táwọn yẹn fi ń jà àgbàdo ní ìsìn jẹ́ ìjì lọ́ba jẹ́ gbogbo wa láti dà púpọ̀ jẹ́ tán ọlọ́run ní kí àgbàdo gbé láti bọ́ọ̀bà lu ọ̀bá jẹ́ kí ẹ̀ jọ̀yọ́ wọn kí náà máa jẹ wọ́n sì ní àmà ìpọ́ọ̀tì rẹ̀ ọ̀ká má gba ìmpọ́tà and ẹ́sìpọ́tà àwọn ọmọdé wọn. ní abọ́mọ̀ pé bí ó ti rí ni pé àwọn ọmọdé wa àti máa jẹ́ òkú láti gbé ìgbẹ́jọ́ ọba lọ́pọ̀ ẹ̀ bàbá nínú rẹ̀ ṣé bàbá ọ̀rọ̀ fẹ́ kí àjẹ́ yín pé tọ̀ ọ̀rọ̀ dọ́là yìí ó ẹ wá. Take it easy, ayé gbà jẹ́jẹ́, èmi ò pé kẹ́ má jayé, ayé ìjẹkújẹ ni ó dá, láì nà jẹ́jẹ́, nà jẹ́jẹ́, nà jẹ́jẹ́, nà jẹ́jẹ́, nà jẹ́jẹ́ o, nà jẹ́jẹ́ o, ọgbọ́ lọ́ra jayé, nà jẹ́jẹ́, nà jẹ́jẹ́, nà jẹ́jẹ́ o, nà jẹ́jẹ́, nà jẹ́jẹ́. Tani kí ló ṣẹlẹ̀ irú driving wo nìyẹn bó ṣe ojú òṣùnà fún ẹni tó bá sọ pé o ò rí pọ́tò yẹ kó tó rọ́ sí ni bó báwo ló ṣe ń drive báyìí I don't like reckless driving I don't like it ọkọ̀ rí pọ́tò bẹ́ẹ̀ o dé bẹ́ẹ̀ wọ̀ ṣó fẹ́ bà mọ́tò jẹ́ fún mi ni every time mo máa ṣe mọ́tò this car is relatively new kò lè máa ra àmọ́ kò lè máa tún mọ́tò ṣe kì í máa tẹ̀sẹ̀ mọ́tò ṣe kì í máa ra táyà kì í máa ṣe o ṣó fẹ́ bà ilé ọba jẹ́ ni I don't know why people behave like this. And tí o bí ń bírú ẹni òkú lè mọ yẹ ni it's true tó bá ra rú ẹni tó bá ipò ti ra rú ẹni tó bá ti lówó tó ti ra rú ẹni ni ò ní máa wà anyhow I don't like it please. ṣe bí ẹtọ ní ọkọ kiri tó mọ wá ibi tó ti drive like this orí ẹ̀yin drivers yẹ kó máa kó yín lọ sí psychiatry kọ́ lọ psychiatric home kọ́ lọ máa check brain yín because ó malfunction. Hey, but what is happening? Kí ló ń ṣẹlẹ̀ gangan? Wọ́n bí lè ṣe múra half naked. Ó dẹ̀ dúró sí títì. Ó dẹ̀ láwọn parents o. Ó kúrò lé o. Wọ́n rí tó múra o. But nobody tells them anything. No, they just dress anyhow. I don't know why girls dress like this these days. I don't know kí ló tó máa múra báyìí. Wọ́n kò múra half naked. Wọ́n dúró sójú títì. Òye lóhùn yẹn bó ṣe rí, bó ṣe múra. Tálẹ̀. Oh, I understand. Ó ń try láti prove fún mi pé o stubborn àbí. Má dé sọ fún ẹ pé mi gan sọ lórí. But Tálẹ̀, I'm talking to you. Okay, ó fi mí pẹ́ gí àbí. Are you deaf or something? Irú ẹbọ ni ènìyàn o. Àìrú ẹbọ kì í máa gbé ènìyàn o. Okay, so stay relax. Kí ni mo fẹ́ fi train ṣe? Ṣé mo fẹ́ kó jẹ fáwọn èèyàn ni ọ̀pọ̀ mo fẹ́ sábà wọn? Àbí kí ni train ṣe lórí fóònù? Ẹ má bínú mọ̀dàmú. Nígbà mo rí tẹ̀ka mọ́ sí lọ ni mo fi wò pé kí n fi ilẹ̀ pẹ̀lú títírè torí tí n bá mú kọ́ọ̀pù rẹ̀ tí n bá fi kalẹ̀ sórí tábìlì omi tó rọ ara rẹ̀ ó lè sàn síbi máa sìn tẹ̀ ń kalẹ̀
òtítọ́ wo ló máa kọ́ ni ojoojúmọ́ màmá kọ́ ẹ̀kọ́ ẹgbẹ́ ẹni tó ń kọ́ ní. You're so bad. You're senseless. Kí ló ṣe brain ni ó ti ṣe kó o lè gbéra náà ni. Tí èjé kó ṣe kó sì lè tètè èjé kó ṣiṣẹ́ ìjọ kan ò ní wá kàn gbé sórí ṣá wá kàn máa lọ kiri ṣá. Ok, omi máa tòrò sórí tébù. So ìwọ gbà tó ń bọ̀ kó o lo brain yẹn pé kó o mú nínú ìṣòro màtíríà. Àbí sódà omi máa tòrò lórí ẹ̀mí ló dáná máa kọ́ ẹ̀. Ọmọ ìbẹ̀rù gbé tù rẹ̀ lọ. Pápọ̀ kí ni ti dé fún mi jàre? Ọlọ́run ọjọ́ tó wẹ̀ gbẹ̀yìn olóhùn òṣì ohun bó ṣe rí gbogbo yẹ̀yìn náà ló ń jọ́pọ̀ òṣì yẹn ọlọ́run ọjọ́ tó wẹ̀ gbẹ̀yìn olóhùn. Òwòlé ojú ẹ̀ gàdàgbàdàgbà ó wọjú gàdàgbàdàgbà tó gbọ́ ojú ojú mi yẹn látàrí ẹ̀ ó wọ́ kalẹ̀ báyìí ní ìdẹ̀rí pé mo bí yìí torí ọ̀dọ́ ṣé brain ẹ̀ ṣé sẹ́ǹsì ẹ̀ kò sọ fún ẹ ní pé mo bí ó dé gbójú mi sọ̀rọ̀ why you talking like that what's your problem. Madam, tí 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 bẹ̀rẹ̀ kí ni ẹ̀ dá mi lóhùn. Ok, o ti dé nìyẹn kí ló fẹ́ kí n ṣe sí. Kóòlù kẹrìnwá sí lọ́ọ̀kì máa jó kí n gbà kó gbà mí kó má dùn kí n máa jó torí kó ti dé kí máa sá lọ tó lọ dé kó o jẹ́ lọ jẹ́ ni. Ọ̀fẹ́ sọ fún mi pé sísè àti fún wa lọ́dún tó. Ẹ ṣe bọ̀ ṣé sísè kọ̀ bá lè kọ̀ kí ni kí n ṣe? No, fine, sísè ìlú bí ìtọ́jú ọ̀nà sísè wọn ló gbà ní sísè àbẹ́ ìlú bẹ̀rẹ̀ ṣiṣẹ́. Èmi ni mo ní ẹjú rẹ̀ láti ọ̀dọ̀ pé ẹ̀ bá ìlú máa lò. Bí mi bá sì sọ pé ó lè di sọ́ọ̀mì rẹ̀ kí ló lọ sí ìjọba because èmi lọ gáà yẹ́ kò sí ní ibi irú alágbàro ti dìbò tó ẹni tó gbà ṣiṣẹ́ tó ní kó rògbò ó ń ṣì lọ́gà ẹ̀. Aṣọ náà èmi ṣì lọ́gà ẹ̀ nínú mo gba ìṣiṣẹ́ èmi ṣì lọ́gà ẹ̀. Ọ̀pọ̀ nǹkan tí mo bá sọ fún ẹ lọ́kọ̀ ṣe ló máa ṣe. Alright? Because I don't know. Your dad, your senseless. Ní sí èyí wà tí wọ́n rí yẹn bá wọ̀ wọ́n tó ṣẹ́ra àwọn àtòkò ní tó ní oṣù kéde. Gbogbo ní you don't leave your senses late. You don't make use of it. Oh, good. I'm talking to you. You're studying activity. What happened to you? Oh, you're not liable. Mi bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọ́n dúró sí láì ó dúró síwájú mi. Like this. What the hell are you? What the hell are you? Àdúró síwájú mi anyhow. Tàbí ẹ̀rọ. Òkìní fún ẹ. Ọkọ ẹ ìfẹ́ kọ́ mọ̀ rọ́ọ̀kì yẹn. It's so obvious. It's true. Ó já ni. Ó já wá látọ̀hún. Good madam. Ọ̀rọ̀ mélòó ti sọ tó ti wà láti gbogbo bẹ́ẹ̀ ṣe fún pọ́nmọ́ wọn kí wọ́n lè ní. For the fact tí mo ṣiṣẹ́ lọ́dọ̀ ilé mi kò ní ìpè tèmi náà lè ẹ́gbẹ́ yìí lọ́la. Yàrá! Akẹ́kọ̀ọ́ bá tó kọ̀ wọ́n lórí àdúgbò ìdílé ìdìbò lórí púpọ̀. Yàrá!
You do not find the right. My city gone. You know, you are coming to me. You come to show them. You know why? Only now find the right. You know. You are getting on. Oh my man, you man saw the big family. What you have to buy one in the duty is better. Madam, you see, you put my life attention. But the young you rather want to get everything in the meantime. But I have to delay me. I joke with the father. I didn't look over it. We will come to the shop. We will come to the scene. We do it wrong. But you don't know. We do it. Oh, so Jeboriru. Oh, so Jeboriru. Oh, we read. Suppose I go to the budget. Very ma'am. Oh, okay. Oh, we read it. Yes, ma'am. HR ti mo ní kò buwá pé ti ń lọ. Ìgbà tí máa employ secretary ẹ̀yin wo lè ṣe interview and then the process ètò yẹn break ti mo establishment. Èmi àti FD ni mo. Ẹ dẹ̀ make sure pé ó qualify láti ṣiṣẹ́ ní establishment. Oh, very very much. Oh, you actually said very very right now, just now. Yes, ma'am. Ṣé o forward proposal yìí sí kó tó di wá sí àjọ? Have you seen this proposal? Not really, ma'am. I don't know what is happening. This person that I am looking at is not competent to work in this establishment. Have you read this? You need to go through this. Oh, you've read that one. Fine, you've been here for the past 6 months. But you notice what will be like 6 months. But competent, rather. Maybe I'm about to buy the establishment. No, you need to go through this. Maybe you understand what I'm saying. How can you bring this kind of thing to me? You want open read again. And you call yourself a secretary, a qualified secretary? Actually, Mamoti, Maria, can you just pocket your sorry? What do you think is all about curves? Okay, it's all about that. You've got to have something in your head. Well, that's why intelligent. Okay? You're sorry, ma'am. Oh, please. Show me the camera. And please call silent for me. They'll just want to frustrate your effort. Good afternoon. What are you doing? I'm full of supply on the street because you know that. It's okay. My logician, we're going out. Get the car, you're ready. I'm coming down with you. I am not happy about everything. No, we're happy, Rara. Can you buy me so now? What nonsense? Oh, please, I don't know. Please, just excuse me, please. Okay, then you sound your cocoa wicked, no? Eh? Atijokpa. Fine. Timothy will be ma for me huge profits. All of a sudden, a constant nonsense. And pay me say one so big pay or jet tissue paper. Eh? What she fed boje mommy lower now? Mumbai sorrow, oh, see, that's got to so she be one Mumbai sorrow now. Madam, I'm sorry. Or our boys, it is solely about this same project at Walenu for a while now. I'm solo, I'm just tired. Not even frustrated with Google anyway now. I'm tired now. I don't know what to do. I'm just. Madam, I might be no, but from my own perspective, I feel our guys are playing you. I need to give him see because our contacts don't be they want to reduce pricing. I'm as a desperate person. She understand what I'm saying, madam. So I feel we can price it, and I'm very very sure eventually our guys are come back and they will go with your price. Is it saying we can reduce price? No, madam, I'm not reduce offer.
ẹ lọ kọ date ní ìsílẹ̀ madam. Ẹ máa rí pé eventually àwọn guys ọmọ àbá yín. Ilẹ̀ ni contract, that contract is yours. Sealed. Yes ma'am. Sálẹ̀ ṣó ti rí nsìn ṣó ti rí nsìn bó ṣe bá mi sọ̀rọ̀ ó dẹ̀ wálẹ̀ lọ́ra mi ara mi dẹ̀ calm bẹ́ẹ̀. Mo máa sọ fún ẹ communication is key. Bá mi sọ̀rọ̀, talk to me. Talk to me. Therapy ni. But I mean you don't do that. Àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ ò ṣe kó dànù ó ṣe kó dànù ó. Oh, if you wanna flex to the fullest with all your friends. Madam ṣé kí wọ́n bú bàjẹ́ ọmọ ojú ni wà. Inú wọn ṣe wá ń dùn ní ìsìnkú lọ́wọ́ jẹ́ kí inú wọn dùn délẹ̀ kán lè increase salary wa. Salary yẹn gangan ló ju bẹ̀. Ṣeré tínú madam bá ṣe ń dùn lókè kí àpótí wa náà kó máa ga sókè kó máa increase salary wa ó ti yẹ bí ẹ máa jẹ́ nìyẹn. Alẹ́ yìí ń tan ayín salary wo ni madam increase bóyá lójú àlá yín. Ẹ jẹ́ tètè àdàkọ sáyà madam ò increase salary kí ṣé madam tó ń mojú kiri lẹ̀ ló fẹ́ increase salary yìí sórí ti yín rò. Má sọ bẹ́ẹ̀. Iyọ̀. Àwọn tó ní kọ́kọ́rọ́ ìlú wọn wà. Tẹ̀kẹ́ ṣàròdé sí òun la máa ti sí ó máa wọ́ọ̀kì bàbá ló máa wọ́ọ̀kì. Thank you so much. I'm so happy. Ẹ̀gbọ́n inú mi dùn sí ìpínlẹ̀. Mo mọ̀ pé gbogbo yín ẹ̀ wonder reason tí mo fi ní kàn dá yín dúró the time yìí. The only reason ojú wípé inú mi dùn gidigidi léni yìí because project kan tí mo ti fẹ́ kó bọ́ sí látijọ́ yìí ó ti padà bọ́ sí. Project yẹn dẹ̀rẹ̀ a máa tó embark on it. Ṣé wá rí project yìí o èèyàn kan péré wà tó jẹ́ pé ó contribute immensely sí success ẹ̀. Yes, nítorí pé ó lo ọpọlọ ẹ̀. Ẹni náà mọ̀ but ta ni mò ń sọ̀rọ̀ ẹ̀. The only person I'm talking about right now is Sale Gbaramosi. Mo máa compensate ẹ̀sán máa mi ò lè sọ fún un. Òye náà máa encourage gbogbo yín kẹ́yìn náà máa ṣe kí ni kí n máa lo ọpọlọ yín. Ṣé ti gbọ́? There's nothing like according to him ó tún sọ pé there's nothing like a box even tó máa sọ fún yín pé kẹ́ think outside the box kò tiẹ̀ sí box kankan bẹ́ẹ̀ rárá. Okay? All right. Lẹ́ni o, a máa jọ enjoy ni. Bẹ́ẹ̀ ni, gbogbo drinks yìí ẹ̀yin lẹ ní. So ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká máa enjoy ara wa. Oh really? Yeah. Ẹgbẹ́ drink yẹn ó yẹ sáà bẹ̀ round. Èmi náà fẹ́ mu tí. I'm so happy. I'm very happy too, ba. Sippy. Choco now. Okay. So, but you might like that. Yes, ma'am. That's good. We'll just put some more. I am happy. Congratulations. Thank you. Essa brown. Essa brown. Okay, yeah, you mom. Good. Cheers, everybody. Raise your glasses. Cheers. 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 Thank you. I'm okay. No, seriously. I know I had a little too much wine. Go take your wine. Come on, okay, the kid joke. Yes, joke. Oh, Uncle Sale, you may feel really like I'm having madam. Instead of always starting to find a wine. No, I can't be madam. Madam to artist boy, right? I let you madam calm down. She do I drive. Oh, they want more to buy you. No, you go and shut the door. Sit down. What's wrong with you? You are a very lucky boy. Wine and champagne
The wine is still off my brandy. I love to take brandy. Yes. They will take. You are a very lucky boy. Yes, I am. Madam. Ah, madam. Thank you. Thank you, madam. No. Sweetheart, breakfast is set. Okay. Okay. Our photograph. Yeah. That picture, that girl in the picture, Omo Mini, that's the only daughter I have. Omo Bini, Bini. Wow. She's pretty. Yeah, I do no job. I'm pretty. Hello. But she doesn't live here. She lives abroad. America, Lumbi. Oúnjẹ máa tutù, tí ìyẹn máa tutù máa bọ̀ wá jẹun. Okay. I made tea and bread. Thank you so much. You're welcome. My whole likes milk, but some chocolate. Ah, that's nice. Eat up, eat up, eat up. Kí ló ṣe ẹ́? Ṣé wà okay? I'm fine, I'm fine. Oh God, there's this thing, I don't know. Maybe lay fingers sharp, but I know there's something. You look like there's something. Yeah, maybe because this is my first time of coming inside. That is it. Because you're coming here for the first time. Yeah. I know how it is. About the here for the first time, feel very free, okay? Sure. If you want anything, just tell me. Sure, I will do that. Oh, sínú deep shit kankan guy. Fọkàn balẹ̀, o kò dé o kàn gbọ̀n. Ìzẹ̀ ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ni. A ní mo nǹkan tí mò ń feel. Ẹ máa ti gé òun yẹn, a ti close ju tí owó nǹkan bẹ́ẹ̀ máa ṣe láàrin màtí yẹ lọ. Forget that one. See, make I tell you something. Oh, sínú deep shit. You know what, Alex, my guy? Wey dey follow me, wey dey come look for me. I know. Tó máa ń gbé Amanda wá yẹn. Mo mọ̀. Tí bá sọ nǹkan tó ṣe fún ẹ, ó tún ju tí wọ́n ṣe yìí lọ. Eléyìí, òun mú ìyàwó ọmọ papọ̀. O ti gbọ́? Oh, fam. Me, I tell you. Boy, Zed, ọ̀dọ̀ ti wọ nìyẹn, ìyẹn ọ̀rẹ́ ẹ̀. Èmi nǹkan tí mo ṣe deadly game nǹkan tí mo ń ṣe yìí. See, make I tell you something. Just cool your mind. Pàdé mi yẹn, ọjọ́ tó wá ọmọ lọlé tí ò bọ́ wọn lé, ìyá ló bá ń lé. Ìyá tó lọ́wọ́ ń ṣe àwọn ó ti yẹ. Àwọn pàdé mi kọ́ sáré mú nọ́mbà ni o ti gbọ́. Zed, ṣé gbogbo ẹ̀ náà kí ló ti porúkọ ẹ̀ ìyẹn Walex èmi ò kí ṣe Walex mi ní liverpool nǹkan tó ń sọ yìí. Make I tell you. Wọ́n ló mú mi wá sèkó. Jẹ́ kí n sọ fún ẹ, ṣé ọjọ́ tí ìyẹn ti wá ẹ wá lè lèmi tí mo kẹ́ máa rí ayé mi nǹkan fẹ́ sọ̀rọ̀ ni. But ṣé nǹkan tó ṣẹlẹ̀ yìí fọkàn ẹ balẹ̀ èmi máa sọ àwọn pàrọ̀ tó ṣe máa ṣe tó ṣe máa bá wọn ṣe èmi máa jẹ́ gbogbo. ó bẹ̀rẹ̀ kó máa sọ kátàkátà tiẹ̀ nìyẹn jàre ó mọ bó ṣe ń ṣe mí honestly speaking ó máa tọ́. báwo lè ń ṣe ẹ ọ̀gbẹ́ni àní ò fọkàn balẹ̀ ṣé wọ́n fọmọ yẹn ṣé ẹ fẹ́ ra yín.
mi ò fẹ́ ọwọ́ ti yanjú ó fọmọ mi ò fẹ́ but sórí closeness tí èmi àti gẹ̀yìn jọ wà ó ti ju kí n máa bá yé ìmánìwò kọ́ bá kàtìkàtì. gbàgbé closeness tí wọ́n lo close up ni gbàgbé yẹn máa bá pàrọ̀ ìyá lọ́n tiẹ̀ fọmọlẹ̀ kọ́ wọ́n wà bí tó wà ó ti gbọ́. No, I'm in a mess. Deep shit mo about. Guy, me I dey tell you, you are not in any mess. As you don't deal with me, you don't see fuck up from my hand before. I don't see. I dey tell you, make you cool down. I don't get your liver. Me, I go give you. If you want, you be my paddy. I dey tell you, if Wallace come, my don ele. You do go, you Wallace buy, my don ele. I go to go to my so fun. Fuck up balẹ̀ ọ̀gbẹ́ni. Ele ikolo wa o. You wa, if I do wa kogbon bi ni o. Wọ́n kogbon bi, you do go. I tell you, make you cool down. Want to make you happy. You boy now. Janet, I'm serious. But why don't someone sorry? He's so cute, handsome, sexy. Oh yeah, good looking. Oh, I'm for real, me Please, yeah. So how come? Well, there's something special about this guy. I don't know. The man told you it's very good care of me. I mean, why would you fall in love with somebody like that? He's so caring. He's got a good heart. Heart's a lovely girl. That's why. My regards to him. Better still, maybe you should just give him the phone. Let me play with him. Janet, I don't want that. Jọ torí Ọlọ́run tó bá ti dé wá wá meet ẹ one on one. Ṣùgbọ́n suspense máa dà ṣùgbọ́n. Moreover, nǹkan tó bá fi pamọ́ ló máa ń pẹ́ lọ́wọ́ èèyàn. So therefore, you will wait till you come back from America to meet him. Okay. Insist. I do insist, yeah. I do. Abisha Masen, picture. Janet, nǹkan máa ń kẹ́ lára bó ṣe máa ń ṣe ni mo yàn manipulate. Mo nígbà kó manipulate me on this one. You will wait one on one and meet him when you come. Alright, Mom. You take care. No, don't say take care of me. Say, Tyler, take care of my mom. Okay? I can't take care of myself. He takes good care of me. I want to get told you what. I know, I told you maybe. Alright, Mom. Love you. Love you too. This daughter of mine, no, money manipulate. It's very, very bad. Only wait, that's a main thing. So, she plan on to go. Tẹ́tí gbọ́ ohùn. Tẹ́tí Mọ́mí ẹ fún àbójúbà o. Sale. What are you doing here? I can't explain. Babe, I see you, Mama. Baby is here. Miss you, darling. Looking as gorgeous as ever. Thank you, Mom. I trust my baby girl. Baby, I miss you. Manners. Meet my daughter. Because she has to take pictures of her. Yeah, she's welcome. And then anytime I suffer the phone. That's it. Mommy, Jerry. I'm not sorry. I'm not just. No, we talk a lot. Don't bust. Don't cry. Mom, ẹ ṣe máa lẹ́ ń fẹ́ bọ̀bọ̀ yẹn. Ṣé bọ̀bọ̀ tẹ̀ ń try láti explain fún mi lórí fóònù yẹn? That small boy. Ṣé Tálẹ̀ ló ń sọ? Àbí ta ló tún fẹ́ máa sọ Tálẹ̀, of course. Yeah, I love him. Bó ṣe rí rírá rí yẹn bí mo ṣe láìkẹ́ ẹ̀ nìyẹn o. Látìgbà tí bàbá ẹ̀ ti ṣaláìsí, mi ò fall in love pẹ̀lú any other person. Òun tún ni mo tún love. Mo love ẹ̀ tó ṣe wípé I can't even live without, I can't imagine living without him. Bó ṣe àrí kókó ló yẹn ra bá mi fi sílẹ̀ o, ẹja kíkà ni. Bó ṣe gbẹ̀yìn gangan ló ṣe ń wù mí. But Mom, you know I can máa fẹ́ bọ̀bọ̀ yìí now.
Bọ́bọ́ yìí ti kéré jù fún yín. Kí lẹ fẹ́ káwọn èèyàn máa sọ ń pa yín? You are old enough to be his mother. Eniola. Janet, I don't know. Ṣé o fẹ́ kí America pass through any? Àbí wọ́n ló pass through America? Because I don't understand. You're coming from the most developed country in the world, which is America, and onjo ẹ lójú pé àgbàlagbà kan fẹ́ ọmọ kékeré. Because I don't understand. Inú bẹ̀yẹn èèyàn kan ìyá kan ìbá 80 kó máa fẹ́ ọmọ 25. I mean, kò sí big deal ń bẹ̀ náà. So kí ló tó ń jọ ẹ lójú kò yé mi. Why did my ṣe bí gbà tẹ́ pé ìsàlẹ̀ Èkó àbí I don't know Ìbàdàn wherever ló ti ń bọ̀. Mo bó ṣe máa ń ṣe bí arúgbó. Ọmọ kékeré mà ní ẹ̀. Ó má lọ darúgbó kó máa ṣe bí arúgbó kí life kó pass ẹ̀ báyìí. Ọmọ kékeré fẹ́ arúgbó nìkan fàgbàlagbà kí ni big deal kò sí big deal ńbẹ̀. Ó dẹ̀ make mountain out of a molehill. Kí ló dé tó ń sọ bí pé gbàbàrà ni? Mummy ẹ lè fẹ́ bọ̀bọ̀ yìí náà. Ẹ lè fẹ́ mi lè kó pẹ̀lú ẹnu lé. Mi lè kó. Jọ̀ọ́ torí Ọlọ́run mo lọ́ọ̀ fẹ́ and I can't live without him o. Kí lẹ fẹ́ káwọn èèyàn máa sọ ń pa yín? Baby jẹ́ kán sọ mí lẹ́nu. Lórí ọ̀rọ̀ bọ̀bọ̀ ẹ̀ jẹ́ kán sọ mí. Tó bá ti jórí ọ̀rọ̀ Táílẹ̀ ni mo fẹ́ kán sọ mí lẹ́nu please. I like it like that. Jẹ́ ká sọ ọkọ mi, how was your flight? Ṣó gba àwọn mini brandies, ṣó gba extra stuff. Sorry. No, come inside. Tale. Sorry, báwo. Come in. Okay, dear. Tell wá bí ni ìgbà tí fún mi peck or kiss or something. That guy is so. Okay, tijú. Kí ló kọ? So what's up now? Nothing much. In fact, it's about mood me jẹ́. Oh, Mummy, I will see you later. Kí ló dé? O lọ bedroom mi. Oh, ní gist mi. Mummy, I will see you later. It's about mood me jẹ́. Wàá gist mi later. Tẹ́lẹ̀ ṣẹ̀ṣẹ̀ dé mi. Kí mi nǹkan tó sweet báyìí sílẹ̀. Alákòóbá mà làwọn ọmọ yìí. Àwọn nìkan máa fẹ́ jẹ gbogbo nǹkan tó dùn. Ìwọ ò fẹ́ kémi náà máa jẹ ọmọ. Kí n jẹ ẹja tó sweet báyìí. Bálọ̀. Àbọ̀ adé. You can't tell me you're dating my mom. Jane, mo ti ń bẹ látàrọ stop all this. Dídí kúrò lè kó jẹ́ kí explain gbogbo everything fún ẹ. My explain, you are disgracing me, you are embarrassing me. Àwọn neighbors rí wa, don't be alone. I'm okay like this. Just leave me alone. Leave me alone. Don't touch me. Sorry, but truly, Emma's mom and date Tarawa. But I never knew she was your mother. I didn't do this intentionally. It was just a coincidence. Don't do your law. I'm very sorry if I have hurt your feelings. My baby, don't do your law. Hey, ọkùnrin ẹ máa lọ́rùn. Pẹ̀lú gbogbo nǹkan tí mo ti ṣe fún ẹ. But Jane, Emi àti Ofe wangba tó wà around now. We're just friends. Didn't you just say we are friends? Yes. So we are friends. Ah, God. Pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe fún ẹ. Lọ́sàn-án láàárọ̀. Tó wá pè mí tí mo dẹ̀ máa dẹ lọ. Jane, I'm sorry. I'm sorry. You really surprised me. Ah, Jesus. So me ọmọ Dangote lèmi àbí. Tí wọ́n kọ́ lè máa dáwọ́ dànù anyhow. Stop that. So mi ti dàrọ́ sá. Stop. I'm sorry. I know you are hurt, but I'm sorry. Àwọn neighbors ń gbọ́kọ̀ tó ń sọ yìí. I'm sorry. Òun náà mo explain fún ẹ. Jọ̀ọ́ torí Ọlọ́run. Please. You really surprised me. I love you. Janet, I'm sorry. I know you are hurt right now. But the issue is I appreciate the love, the gesture and the hospitality you've given me. But I need to tell you the truth. You need the same feelings Tony from you before. I am in love with your mother. I love her so much. Please forgive me. Please. Nǹkan tó ń jà láti sọ fún mi ni pé o love mọ́ mi. Jane mi. That's just the honest truth. Dami. I know. Dami.
Jane, please, I'm sorry. Now, this is my decision. Listening and listening good. I give you 48 hours. I mean 48 hours for you to choose between me and my mom. Sale, if not. But I say we'll go to share a especially our precious God I saw just because of you. Jane, show me I swear that I'll provide the way you're for any since before today was that I'll go and get that money. Please just don't tell your mother, please. Before long, must come me. Oh, Marget, Marget a bit. Can't let you know Marget to be my friend. Don't tell your mother. Can't tell Marget, Bounty go answer. We are the one who go near she just won't see me. We are the one who value go near. Please, just need to understand me. Please, I'm sorry. Ale, Timon, see you about to share. You are finished. You are finished. I'm a mess. I have to go. I'm going. Just leave me alone. Leave me alone. Leave me alone. I'm begging you. Leave me alone. Just wind down, Jane. Jane, please wind down, Jane. Dirty. I can't do this. I can't do it. You only change it. You can do it, guy. Wise up now, don't worry. Báwo ló ṣe máa ní kí n máa fẹ́ ìyá àti ọmọ pọ̀? Like, does that make any sense to you? No, stop for me. Who does that? Jeez. Okay, my boy. I shot Daniel. Or Daniel gone. Well, if you force to continue, what you for 48 hours. If those were very good, to hear it about me or more. So the ball is in your court. Oh my goodness. Madam, give me. Passport tí mo fẹ́ lò ń bí tá ń lọ, mo ti gbàgbé sílé náà. Jeez. Kí lẹ máa ṣe báyìí sí? Ó máa turn back ni o, máa padà lọ gbé. Okay, ma. Ẹ jẹ́ kí n lọ kọ́ bẹ́ẹ̀. Ọlọ́mà ló ní pẹ́ tètè rántí o. Ìgbọràn sàn jẹ́bọ, ó sàn jẹ́bọ, ó sàn jẹ́bọ ríru. Ríru ẹbọ ní gbé ènìyàn o. Àìrú ẹbọ kì í máa gbé ènìyàn o. No, just park outside. Okay. The engine like run. Okay. But the bedroom me. Yes, ma'am. Drawer to what like the left side me. Okay, ma'am. Left side drawer me. Yes. To bash it. I risk no cast on the freezing. Think about. Mo ṣá fi rap sí ṣá wà nílẹ̀. Ó parọ́ tó bá gbọ́n, tó bá gbọ́n, tó bá gbọ́n o. Tẹ́tí gbọ́ o. Tẹ́tí o. Pásọ̀ ìyá mi ọ̀. Lover boy. Jane, what are you doing here? I'm here for you, as you can see. Jane, it is so fine. Time and again, stop. Stop. I'm a share, I'm a tutu share. Jane, Jane, show you, madam. So, let me have the phone. Madam, check on by one be by. Jane, 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 Ilé ìkọlù owó pátá ìgbàlá ìbẹ́ ń sẹ́yìn látàárọ̀ àtúpè títí kò gbà mọ́. Tàdé, kí ni gbogbo rọ́bìṣì náà? No, ma.
mo try láti wá pass mi mọ bí ti ẹsẹ̀ wíkì ti wà ní mo gbàgbé ni. Why tí gbogbo bed dàrú báyìí everywhere kò wá scattered then belt ẹ ó wà unbuckled fly ẹ open kí ló dé. No, ìgbà tẹ́ni kí wàá mú parcel yẹn nínú ilé ni mo ti wo everywhere mi ò rí so along the line ní mo ṣe máa ní running stomach tí mo lọ toilet nígbà tí máa dé mo rí miss call lórí fóònù mi. Oh okay one toilet. No wonder mo ti pè é severally tó tọ́ náà mo wí kí ló ṣe ọlọ́run máa ní ká wálé ṣé ọ̀nà ló bá púpù sí. Ó yà wò ó wà bẹ́ẹ̀ yẹn síbẹ̀ wàá rí ń bẹ̀ bedside door náà. Okay jẹ́ ká tètè máa lọ ká má pẹ́. Okay ma but ṣé mo lè sáré lè bẹ́ẹ̀. Leave it mọ́rí ẹ̀ bá àbí mọ́rí lé àbí whatever ni. Oh my God. What do you I really enjoyed myself. A ṣe máa tún ṣe o. Bálọ̀ ó di dandan àbọ̀ adé. Nítorí láyé olúgbọ́n ṣe tirẹ̀ ó èkóró. Mi kò fẹ́ ká practice self-medication if not máa kọ́ fún ẹ lóògùn. Ọmọ fẹ́ kọ́ mọ̀ nǹkan tó ń ṣe ṣó mọ̀ wá lè mọ treatment tó máa fún ẹ. Ìfẹ́ gbogbo symptoms bíi ká máa bì ká máa tutọ́ yìí I don't like it. Ó yà mí lẹ́nu kan ní ọmọ bó ṣe jẹ́. Ṣàbẹ̀ ṣáà ti ń balẹ̀ ṣá. Ẹ kú jókòó madam. Doctor ẹ ṣé. Ẹ kú tọ́jú ma. Ẹ ṣé báwo ni. Result test ti run I discover pé Janet lóyún 6 weeks. Irọ́ o Janet. Yes ma. O gbọ́n kan tí doctor sọ wọ́n ló lóyún. Janet ò ti lóyún. Ibo ló ti lóyún. Ibo ló ti lóyún náà. Madam ẹ take it easy just calm down tẹ́ bá délé ẹ tù nínú because condition tó wà ń sìn kò fẹ́ anything shock. Ẹ jẹ́ kí n bèrè lọ́wọ́ ẹ̀ ẹ jẹ́ kí n bí ẹ jẹ́ kí n bá sọ́ọ̀sì ní ìrí pẹ̀lú ọkùnrin kankan tó bolo ti wá lóyún báwo lọmọ ọkọ tuntun bẹ́ẹ̀ ọbí obìnrin ó kàn wá lóyún mọ́yàn lábẹ́ yóò yẹ ní mọ ẹ tó bí mi ṣe ní bíńsì kí bolo ti lóyún ní bẹ́ẹ̀ tó talk to me ẹ talk to you. Dalẹ̀ ni ma dalẹ̀. Ọmọ ìtìbá yóò jẹ́ dọ́kítọ̀. Ríru ẹbọ ní gbé ènìyàn. Ẹ pẹ̀lẹ́ madam. Mo fi pé ẹ ti wà òkè bá. Better, I'm a lot better. Madam ẹ ṣẹ̀rù bá wa gan ni o. Mo wà forced láti lọ ṣe another test fẹ́yìn náà. Ó ní mo fi rí wípé ariwo tẹ́ ń pa yẹn ẹ nídìí ẹ̀ mọ́ sí yìí o. Because nínú àyẹ̀wò tá a ṣe mo discover wípé ẹ̀yin gan 8 weeks ẹ ti lóyún mà. Congratulations. Hello Tani. Níbo ló wà sí? O ní láti kúrò nílé yẹn sísìn o. O ní láti kúrò because nǹkan tí mọ́mí plan fún ẹ ò dáa o. Kò dáa rárá tó bá wọn kò ṣe ní ìdẹ́mí ẹ̀ kò dáa kúrò nílé yẹn sísìn. Okay, mi ti gbọ́. Mo mọ wá bá yín bẹ́ẹ̀ because we need to talk. All right, ó dàbọ̀. Tẹ́tí Bàṣọ ìyá mi ó sàn jẹ́bọ̀ ríru ẹbọ ríru. Hello, she get you. Baba.
jù. Àwọn kan ti ṣígun wọn ibà ti dàgbò ibà yìí. Jọ̀ọ́ kí ló ń ṣe tó sọ̀rọ̀ bí gbèrè? Ọ bọ́ọ̀sì tìbò. Ilé wa. Tó bá wà ní onímọ̀ sọ bí wọ́n ti bọ́ọ̀sì everywhere, wọ́n fọ́ lórí anybody. Ó ti ṣe rìn. Àbá. Yeah, easy. Yeah, Jude. Come again. Kí ló ṣẹlẹ̀? Bàbá, àwọn kan já wọlé pẹ̀lú weapon. Wọ́n kàn pariwo tálẹ̀. At the end of the day, wọ́n ti kidnap his head o. You say? Wọ́n ti gbé his head lọ. Be like say you talk something now. Wetin I wan do? They don kidnap his head. Mama, you know say I dey always talk am say all these people wey dey employ them, I see them. This one na number one. I say e be like say you dey mad abi. Àṣé báwo? Wọ́n gbé ẹsẹ̀ lọ. Tí a kò ti fọ́ gbogbo kókó ẹsẹ̀ méjèèjì kan kò try. Jude, bàbá mi, wọ́n gbọ́dọ̀ lé mi wá. Wetin I wan do? Kò sẹ́rù lára mi. Ìwọ tó ti ń bá ẹkúta káìtì tipẹ́tipẹ́. Iṣẹ́ wà ní gbẹ́rù dání. Kò sẹ́rù lára mi bàbá. Kò sẹ́rù lára mi. Mi ò dé bẹ́ẹ̀ dùn. Bàbá mo yá dànù ló fẹ́ pa mí. Mi ò dé bẹ́ẹ̀ dùn. Ó fẹ́ pa mí bàbá. Àní ó ti kò sẹ́rù lára mi rárá. Ó ní kò sẹ́rù lára òun. Báwo ló ṣe máa rìn lẹ́yìn pé kò sẹ́rù lára ẹ̀? Fọwọ́ yàrá mi kò jáde. Bàbá kò sẹ́rù lára mi. Èmi nìkan mo wà ń lè. Ó ń ṣe fọ́ọ̀tì mi. Wọ́n bá mi lábo ni. Èmi tẹ́ pé mo máa ń gẹ̀ṣẹ́ ọba yẹn anybody ní. Wọ́n á gan ayán wá báyà mi. Wọ́n bá mi lábo ni bàbá. Jude yẹ́ Bàbá kò sẹ́rù lára mi bàbá. Wọ́n ní ẹgbẹ́ yàrá Bàbá kò sẹ́rù lára mi. Kò sẹ́rù lára mi. Bàbá. Hello. Hello, CP. CP wọ́n máa bẹ̀rẹ̀ mi. Ibi dé àwọn ọ̀dẹ̀ wòrò. Àwọn kan dẹ̀ wọ́ bẹ́ẹ̀ tẹ̀ mi. Wọ́n dẹ̀ gbọ́ ọmọ mi lọ. Àmà gbé yàrá yẹ́ ni mo ti. You go run every day house. No, you in my bucket. Why you don't you face them like this? You want me to die? You stop waiting God they do as you don't die so. If you dare to go run. The man. The man. No word. No, Baba. Ìgbà wo ni kú gan? Ìgbà wo ni kú gan pápá? Àjọ máa kú ni. Èmi. Àbàdà mi jọ ẹ̀ṣánú mi ò mọ ọwọ́ pa ẹ̀kọ́ tẹ́yìn àti tálẹ́ ló ń fà mi ò mọ ọwọ́ pa ẹ̀. Mo bẹ́ẹ̀ sọ lérò báyìí. Mo rọra sọ, mo farabalẹ̀ rọra sọ fún ẹ báyìí. Èmi kan fúnra mi tún bẹ̀. Bọ̀ ó jẹ́ kó yé mi pé òun mọ ibi tọ́rọ̀ ẹ wà. Mi ò lè pa ọ fún yín màdàm mi mọ ibi tó wà mi ò mọ ọgbà rárá. Ìwọ ò mọ ibi tí Tálẹ́ wà, ọ̀rẹ́ ẹ̀ kò rí kò sùn. Ìwọ ò mọ ibi tó wà ra ẹ̀. Wọ́n ṣe orí wo tó bá gbé yẹ. Tó bá gbé wọ́n máa gbé lọ sí inú ibi tí ò ní rọrùn mọ́ láíláí. Wọ́n lè ṣe kẹ́gbẹ̀ẹ́ bọ́ sí. Madam ẹjọ ẹ ṣàánú mi ẹ má ṣe yẹn fún mi ẹjọ. Ibi tó wà mi ò mọ ibi tó wà. Mummy jẹ́ wọ́n pé kò tẹ́ ṣe irọ́ tẹ́ wọ́n kó rọ̀. Kidnap làwọn èèyàn máa pè wọ́n máa bí nígbà kidnap ọmọ yìí ni òkú dà. Bẹ́ẹ̀ sọ̀rọ̀, what do you know? Ọmọ gravity kan tó wà nílẹ̀ yìí, olójẹ́ kó máa lánú ẹ̀ kó máa pàdé kó máa sọ pé èèyàn kan kidnap ẹ̀ ọkọ. Will you go back to your room right now? Go back to your room. Mummy kò dá o, it's so good o. Wo ọmọ tó rẹ̀ wà máa sọ gbọ́. Mi ò lè fa ẹjọ́ ṣàánú mi ẹjọ́. Wo má ṣe bí olórí burúkú àbó ṣe bí ọmọ àlè àbó ṣe bí ẹ̀dá yẹn fẹ́ tàdà mi sórí ibi tí ẹyọ kan yẹn ti wá ó gbọ́ bàjẹ́ ń bẹ̀ ó gbọ́ tó bá ṣe bí ẹ̀dá yẹn bàjẹ́ ó gbọ́ kó ṣe bí èèyàn gidi á ṣe bí wèrè bíbà ó gbọ́. Ṣé o níbo ni Tálẹ́ wà? Bántálẹ́ ó lágbára o okùn wá fi wálẹ̀ sínú abúlé okùn lọ bẹ́ẹ̀ yẹn. Kò máa rí bẹ́ẹ̀ ṣe sọ yẹn máa ẹ mọ ọ̀rọ̀ àtijọ́ àti imú náà ò lè gbé mi lọ sẹ́kọ̀ọ́. Ṣé o ti wá ríṣẹ́ lẹ́kọ̀ọ́ ni. Iṣẹ́ lẹ pè bẹ́ẹ̀ yẹn Èkó rọrùn bẹ́ẹ̀ ṣe rò yẹn o nígbà tí mo dẹ̀ wáṣẹ́ títí tí mo dẹ̀ ríṣẹ́ mo dẹ̀ yá padà bọ̀ sílùú. Ó tiẹ̀ dá bẹ́ẹ̀ tó lásìkò tí màmá gbà wá yìí wọ́n nídìí ọmọ tó máa mójútó wọn o. Bẹ́ẹ̀ ni. Bántálẹ́ bó ni ṣé màmá wà nílé. Bálọ̀ àbọ̀ adé bálọ̀ ó di dandan àbọ̀ adé nítorí láyé olúgbọ́n ṣe tirẹ̀ ó èkóró. Ó dáadáa wípálẹ̀. Ẹ dákun ẹ mọ̀ bínú o Tálẹ́ bèrè o. Tálẹ́ náà bèrè ẹ̀jẹ̀ bá ń pẹ́ Tálẹ́ jáde o. Tálẹ́. Jáde ẹ̀jọ̀ báyìí bá ti náà. Báyìí ṣé mo kọ́ lórí burúkú ni ẹ? Ayé ṣé ibi báyìí ni wọ́n wá? Ibi ló sá wá? Ayé ti bàjẹ́. Oh, you think you can eat your cake and have it àbí? Ọkọ tí mo bá máa fi ojú ẹ̀ rí wá gbà. AZ, why you cast me now? Kí ló tó máa sọ pé ibà mo wà? Ẹnu sẹ́wọ̀n! Why you cast me orí burúkú wọ̀ nìyẹn? Mama o.
àwọn kan máa ní mo ti ń gbé tálẹ̀ lọ o. Kí lọmọ mi ṣe fún ẹyin? Mami. Wúrà ọ̀la. Mami. Ibo lẹ ti rí pàdé ara yín? Ọ̀rẹ́ màá ní mo ṣe. Mo gba wèrè kó máa drive wa ni o. Ọ̀rẹ́ ni mo ṣe ló sọ di mi mọ́ mi lọ́wọ́. Kí ni wọ́n wá ṣe mí báyìí? Mami please. Ẹ wo màmí ọmọ tó fún lóyún rèé o. Ọmọ mi tó fún lóyún rèé o. Èkú wọn ló wá ọmọ èrò ti dé gbá. Ọmọ èrò ti dé gbá olórí burúkú. Ọmọ èrò ti dé gbá ẹ. Ó lọ ṣì. Talẹ̀ fún ọmọ tiẹ̀ lóyún. Èèwọ̀. Talẹ̀ ò gbọ́dọ̀ fún ọmọ tiẹ̀ lóyún. Èèwọ̀ ni. Wúrà, ó sì mọ́ ti ṣe. Ìyá Wúrà, ọmọ rẹ ti kọjá ìyá ara rẹ o ti forí jálé agbọ́n. Ẹ dákun, bóun ọ̀bá mọ̀, ṣé ìwọ ọ̀mọ̀ pé èèwọ̀ ni kí omidan ìlú ìkan olówó kábíyèsí? Tó sì méwu tí ń bẹ́ẹ̀ ń tirà bẹ́ẹ̀ mọ̀. Ó kọ̀ yàrá kò bá mi. Ó kọ̀ bẹ̀yà létí lápá ní ẹ̀ ó ti fa kù báyìí. Ó ti fa kù báyìí ti ìwé tó máa fa kó báyìí. Ẹ bàbá. Ọ̀nà àbáyọ kan ṣoṣo ni pé kó mọ owó mọ̀ wáyé o. Ẹjọ́ tó bá wáyé kọ́. Ìyàwó. Ìyá Wúrà, má jẹ́ ǹjẹ́ á sọ̀rọ̀ pé kí kò sọ̀rọ̀ ó dànù ọ̀rọ̀ bá kú wára tó bá sì sọ ojú ọ̀rọ̀ ló ti wá o ó kọ gbogbo tó ọmọ ọmọ wáyé wọ́n máa ń bá sì ní ti ilé ìwé ní oyún ìṣèkú pa gbogbo mọ̀lẹ́bí yìí o. Wúrà bá bí kọ́ farabalẹ̀ kọ́ gbọ́ tèmi dáadáa ó mọ̀ ń bá wáyé pẹ́rẹ́ kò dé pa kò dé jù lóògùn àkàndá ọmọ irú wọn bẹ́ẹ̀ ni. Ìyàwó báyọ̀ irú àbáyé ìkúrà bá mi ní ọdún wọ́ọ́rọ́wọ́ lóyún yóò wálẹ̀ ní gbogbo àkọtẹ́lẹ̀ yóò bá wá sí ìṣẹ́ nínú ìṣẹ́lẹ̀ rẹ̀ ṣùgbọ́n bí ọba ti lè mú mi ọgbọ́n pé yán wálẹ̀ bẹ́ẹ̀ ni. Ẹ kí ló dé sí èmi ọ̀gbọ́n kí ló dé ṣe kó tí mo mi ní gbogbo kíní burúkú àdé àbájá. Ẹ gbọ́ mi fún wẹ̀rẹ̀ kó fún kíní dàbí bọ́mọ wọn lánàá mọ wẹ̀rẹ̀ fún adẹ bírú. Ọmọ ajá sí mi kọ̀ wá. Wúrà. Wúrà. Wúrà ọ̀la. Wúrà. Wúrà ọ̀la. Ọ̀rí Wúrà. Ìyá Wúrà. Mo tẹ́ fún orí bí orí ọ̀ká yìí. Ó mọ̀ léwu. Ọ̀ya tètè wá. Wúrà. 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 Àrẹ̀sà ṣe tirẹ̀ ó èkóró. Ẹ bá ń sọ fẹ́ni ayé kan kó ṣe eré. Ẹ bá ń sọ fẹ́ni ayé kan pé kó ṣe eré. Torí ilé ayé ò lọ títí o. Ayé ò lọ, ayé ò lọ bí.
ní tòótọ́ inú mi dùn láti. Àwúrà ilé ìtòṣe yóò dá o. Àwúrà ilé ìtòṣe yóò dá o. Àfìgbà tó bí ọmọ yìí. Àfìgbà tó ṣe bẹ́ẹ̀ tó bí ọmọ yìí ó dẹ̀ mọ̀ pé ò gbọ́dọ̀ bí. Àfìgbà tó mọ̀ fẹ́ jẹ́ ká sọ tẹ́lẹ̀ aburú yìí ṣe mọ́ mi lórí. Ṣé èèyàn wá nínú ẹ̀ bá jẹ́ pé òun rọ́mọ ní báyìí? Àṣà ní ipa ọmọ àbẹ̀. Kí ló ṣàbò? Ó ti dé nìyí. Wúrà ọ̀la. Ṣé pé mi ni mo bí tálí? Oyún èèwọ̀ ọjọ́ sí. Òun rèé. Mommy, Sultana is my brother. Mommy, wàhálà ti wá. Wàhálà ti wá. Bẹ́ẹ̀ mi náà ti lóyún fún ọ. Èmi náà ti lóyún fún ọ. Èmi náà ti lóyún fún ọ. Ta lẹ fún ẹ ní oyún? Mommy wá. Mommy. Àìrú ẹbọ kì í máa ìgbé ènìyàn. Àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ kò yẹ kó bá ní lójijì o. Okùn àgbọ́tẹ́lẹ̀ yẹ kó parọ́ tó bá gbọ́n. Tó bá gbọ́n o. Tẹ́tí gbọ́ ohùn. Tẹ́tí ohùn. Bá sọ ìyá mi lọ. Ó sàn jẹ́bọ ríru. Jẹ́bọ ríru. Jẹ́bọ ríru. Ìgbọràn sàn jẹ́bọ. Ó sàn jẹ́bọ. Ó sàn jẹ́bọ ríru. Ẹbọ ríru. Ó sàn jẹ́bọ ríru. Ìgbọràn sàn jẹ́bọ. Ó sàn jẹ́bọ. Ó sàn jẹ́bọ ríru. Ríru ẹbọ nígbè ènìyàn. Àìrú ẹbọ kì í máa ìgbé ènìyàn. Àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ kò yẹ kó bá ní lójijì o. Okùn àgbọ́tẹ́lẹ̀ yẹ kó parọ́ tó bá gbọ́n. Tó bá gbọ́n o. Tẹ́tí gbọ́ ohùn. Tẹ́tí ohùn. Bá sọ ìyá mi lọ. Ó sàn jẹ́bọ ríru. Ẹbọ ríru. Ẹbọ ríru. Jẹ́bọ ríru. Ìgbọràn sàn jẹ́bọ. Ó sàn jẹ́bọ. Ó sàn jẹ́bọ.
ní gbé ènìyàn àìrú ẹbọ kì í máa gbé ènìyàn àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ kò yẹ kó bá ní lójijì okùn àgbọ́tẹ́lẹ̀ ẹ̀yẹ kó parọ́ tó bá gbọ́n tó bá gbọ́n tó bá gbọ́n tẹ́tí tẹ́tí gbọ́ ohùn tẹ́tí 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 ohùn bá sọ ìyá mi ó sàn jẹ́bọ ríru ẹbọ ríru ó sàn jẹ́bọ ríru ìgbọràn sàn jẹ́bọ ó sàn jẹ́bọ ó sàn jẹ́bọ ríru ríru ẹbọ ní gbé ènìyàn àìrú ẹbọ kì í máa gbé ènìyàn àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ kò yẹ kó bá ní lójijì okùn àgbọ́tẹ́lẹ̀ ẹ̀yẹ kó parọ́ tó bá gbọ́n tó bá gbọ́n tó bá gbọ́n tẹ́tí tẹ́tí gbọ́ ohùn tẹ́tí tẹ́tí gbọ́ tẹ́tí ohùn bá sọ ìyá mi.